Ojúmọ́ ire o, gbogbo ojú tó ń wò mí lọ́wọ́lọ́wọ́. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, Yinka TNT, mi rò bóyá mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ rí, but àwọn kankan wà téèyàn bá rí kéèyàn sọ bó bá ṣe rí. Ní alákọ̀ọ́kọ́ ń bẹ̀, tó bá ní oníṣẹ̀ṣe ni ẹ́, tó bá lo ṣàwo, kò síbi tó ti kó ẹ pé kó fawó ẹgbẹ́ ẹ ṣe yẹ̀yẹ́. Wọ́n ní tó bá kù díẹ̀, wọ́n láwo máa ń gbáwo nígbọ̀wọ́ ni. Reason tí mo fi ń ṣe fídíò ìfún ẹ ní pé ó mọ̀ dáadáa pé wọ́gùn ò lè wọṣọ oníṣẹ̀ṣe kó wá fi kọ okó kò yé. Èmi náà tí mò ń sọ̀rọ̀ yìí sí ànẹ́sì lọ bí mi sí kí ìyá mi tó kú sí ní ọmọ dání. Gbogbo ọmọ ìyá mi sì ń ṣe sí ànẹ́sì. Ìṣẹ̀dá tèmi ló yàn mí sí ṣẹ̀ṣe. Èèyàn wá ní fọwọ́ sí júwe lé bàbẹ́ bẹ́ẹ̀ ló ò ní bá ẹ̀sìn ẹlòmíì jẹ́. Tó bá ń sọ̀rọ̀ pé òun kọrin òun ṣe ṣó okó àtòbò tó ń ṣe. Àwa yìí náà ní orí Facebook yìí àwa ìlà kọ́kọ́ ṣe túsítúsí. Bọ̀ nígbà míì èèyàn fi gbogbo ẹnu sọ̀rọ̀ bó ṣe fi ń sọ. Tó bá ráwọn tó ń bẹ wí àbí tó bẹ sọ wọ́n fẹ́ràn ẹni o. Ẹni tó bá dákẹ́ lè máa wò ó pé tó bá máa kú kó bá kó sí gàǹgà kó kó sí kínní. Gbogbo àwọn tó bẹ̀ sòótọ́ ọ̀rọ̀ pátá gbogbo wọn ló fẹ́ràn ẹ̀. Gbogbo fídíò yẹn ni mo dẹ̀ wò pátápátá. Yinka lọ adjust ṣóò tó ń ṣe kò sẹ́ni tí ò láìkẹ́. Bí orin yẹn ò bá ṣe dùn tó ká ló wọṣọ ẹ̀sìn kankan àbó òfin ẹ̀sìn kankan kọrin yẹn àwọn èèyàn máa pín. Bí mo ṣe ń sọ lọ ká ní òwò aṣọ ẹ̀sìn kankan nínú fídíò yẹn Yinka fídíò yìí ò bá ti dùn dẹ́ẹ̀dẹ̀ mi a ó ṣe jẹ́jẹ́ you have a very good job. Kì í ṣòwò monetization yẹn òun náà dẹ̀ ló máa là ẹ́. Ó bá má ṣe ẹlẹ́sìn kankan rárá kó kọ dúró lórí nǹkan tó ń ṣe. Àìmọye ìgbà táwọn tí wọ́n ti fẹ́ fa ọ̀tá ẹ̀ wálẹ̀ láì ṣe wọ. But a lot of people ló dúró pé okay ẹ jẹ́ àwo Saint Janet ọmọ sí ànẹ́sì ni ó ń kọrin okó àtòbò. Mo ti wà pẹ̀lú àwọn gọ́vnọ̀ rí tó ṣe pàtí tó jẹ́ pé ní ilé wọn ní basement ni wọ́n ti pe Saint Janet. Eléyìí ṣẹlẹ̀ ní America. Mo ní picture mi àti Saint Janet yẹn how many years ago, more than 15 years ago. Òbésèré náà kọrin gbà yẹn gbogbo ayé ló kò sẹ́ni tí ò láìkì sọkúsọ. Ká ní ọkùnrin àtobìnrin tó ń bára wọn lájọṣepọ̀. But there is a way we pronounce it nítorí àwọn ọmọ wa. Àwọn ọmọ mi kàn lè gbé fóònù màmá wọn gbà mí ló máa ṣe rí nílùú òyìnbó. Àwọn tó ń ṣe blue film àbí nǹkan kan wọ́n gbé síta bẹ́ẹ̀ yẹn wọ́n ní site. Ẹ jẹ́ ká ṣe kò sí a responsible man tó máa fobìnrin tó máa fojú wo obìnrin tó bá kàn sọ̀rọ̀ gbàṣàgbàṣà bẹ́ẹ̀ yẹn kò yé. Nígbà táwa ń ṣe ṣó túsítúsí yìí mi ìlẹ́nu tí mo fi ń pe okó òbò lóòótọ́ nǹkan tó jẹ́ nìyẹn. Punani là ń pè. Mo bẹ̀ my darling sister gbogbo àwọn tó jáde ìfẹ́ lọ ní sí ẹ lọ adjust please.